ìṣá wọ́n gbowó iná ká máa èrì náà lò kò fẹ́ dá fáwọn nẹ́pà ìṣá wèrè bẹ́ẹ̀ lára nẹ́pà ìṣá kò fẹ́ dá fáwọn nẹ́pà ìṣá wọ́n gbowó iná ká máa èrì náà lò kò fẹ́ dá fáwọn nẹ́pà ìṣá wèrè bẹ́ẹ̀ lára nẹ́pà ìṣá kò fẹ́ dá fáwọn nẹ́pà ìṣá wọ́n gbowó iná ká máa èrì náà lò kò fẹ́ dá fáwọn nẹ́pà ìṣá wèrè bẹ́ẹ̀ lára nẹ́pà ìṣá kò fẹ́ dá fáwọn nẹ́pà ìṣá wọ́n gbowó iná ká máa èrì náà lò kò fẹ́ dá fáwọn nẹ́pà ìṣá. gbogbo ṣèkàṣèkà kọ́ nírántí àtúbọ̀tán bí ti nínú wọn nírántí ọjọ́ tí ó lọ sálákejì. agbára ń bẹ lọ́wọ́ àwọn wèrè yìí wọ́n wá ń lágbára nílòkulògbà wọ́n ń lágbára níṣekúṣe kìnìún akéwì ọ̀kan ṣoṣo ọmọ ilé tí Ìbàràpá bí. mo ti bínú wo yàrá ìwì mo ti kókò lọ́wọ́ òjò ní mí wọn ò mẹ́ni ọ̀wọ̀ kìnìún akéwì tí ò mẹ́ni ọba àwọn wèrè nídìí ẹranko tó wà nídìí iná Ìbàràpá ló mú mi fẹ́ sọ̀rọ̀ sókè. wèrè ni wọ́n tẹ́ bá rí wọn lóde ẹ̀ pè wọ́n lórúkọ tí wọ́n ń jẹ́ wèrè lórúkọ wọn àwọn abẹ́ẹ̀kì Ìbàràpá ni wọ́n ń jẹ́ wèrè olórí burúkú làwọn abẹ́ẹ̀kì Ìbàràpá àbẹ̀wò ni kéèyàn máa sùn lóògùn kẹ́rẹ̀ kó máa lóná ìjọba àwọn ọmọ Ìbàràpá ń sùn lóògùn àwọn adìẹ lásán làtọ̀ ń sunú iná ìjọba kí ló wá dé wàláì olórí burúkú ni wọ́n ò sì ní jèrè. ayé ti dojúrú ní Nàìjíríà táwa yìí a ò mọbi táyé ń lọ àwọn abẹ́ẹ̀kì Ìbàràpá ti wọ wèrè ó wá kẹrin tí ó wò wọ́n lókun gbogbo abẹ́ẹ̀kì Ìbàràpá mo ti dé sí yín lọ́rùn ó wá kùmí tẹ́ọ̀sà sí kìnìún akéwì yóò mẹ́ni ọ̀wọ̀ ìwìn làbí tí kò géńdé bí ẹni tó fẹ́ ṣe wèrè ní wàláì wèrè ní ẹranko lásán ní tẹ̀kẹ́ ńlá òyìn Ìbàràpá ń sùn lóògùn àwọn adìẹ ń sùn nínú iná ará Ìbàràpá wá dohun àmúlò bá díẹ̀ gbogbo ẹni tó fọ ara ni wọ́n ní Ìbàràpá pátápátá ni wọn ò ní láyọ̀ lókè pẹ̀ gbogbo wòlíì Ìbàràpá àfà àtàyàn àwòrò ṣàṣà ẹ kàn sí kìnìún akéwì mo láwọn wèrè tí mo fẹ́ tọ́jú wọ́n pọ̀ bí èrùn àwọn nẹ́pà Ìbàràpá ni mo fẹ́ tọ́jú torí tí wọn kì í bá ṣe wèrè ó yẹ kí wọ́n lè máa fún wa níná tá à ń sanwó ẹ̀ fún wọn bíìlì lásán là ń rí a ò rí náà lò gbogbo ọmọ Ìbàràpá pátápátá làǹlátẹ̀ èrúwà ikú ọ̀rà láṣàkó ìjèrè gangan tápà ayétẹ̀ pẹ̀lú màyà elókété gbogbo yín pátápátá gbogbo wa pátá là ń sanwó iná àìná lò àwọn adìẹ lásán ló wá ń lo náà wá tó bá fẹ́ jọ bí irọ́ ẹ lọ yẹ̀dí ẹ̀ wò 25 days adìẹ fi ń lo náà 5 days péré lènìyàn fi ń lo náà táwọn rep àti àwọn assembly lásán bá wálé làwọn arìnrìn lò ní Ìbàràpá àti wa jẹ́rìí bó ṣe ní kàyéfì kìnìún akéwì akọni ọmọ Ìbàràpá mo ti sọ tẹ́lẹ̀ wọn ò sì ní yé pariwo mo ti dé sí yín lọ́rùn kì í ṣeré kò sì sẹ́ni tó lè dúnkòkò mọ́ mi ẹni tó bá já mi láyà yóò jẹ̀yà. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olórí ẹgbẹ́ kọ́fíìsì nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ yá tètè pa àwọn ẹgbẹ́ kọ́fíìsì tó ń bẹ ní Ìbàràpá kó tó dogun tẹ́ máa ṣàbámọ̀ lé lórí ẹ tètè pa àwọn wèrè tẹ́ ẹ fi tọ́fíìsì ní Ìbàràpá pátá kó tó dogun kó tó di wàhálà. kìnìún akéwì òjò ní mí wọn mẹ́ni ọ̀wọ̀ tọ̀tún tòsì léwọ́jà Ṣàngó mẹ́ni àárín àlìjọ̀nú ní kìnìún akéwì kí bẹ̀rù ìjọba kọ́ ọ ẹ̀yin IBEC ni ẹ̀yin ni wèrè tí ò fún wa níná nínú control room lẹ́tí paná wa ẹ̀yin ọlọ́fin tó àtẹ̀yin student Ìbàràpá tó bá fẹ́ jọ bí irọ́ ẹ lọ sí IBEC office níbẹ̀ lérúwà níbẹ̀ làwọn wèrè tí ń paná tèrúwà òun là ń látẹ̀ tí wọ́n sì ń sàn fáwọn adìyẹ níbẹ̀ tẹ́ ẹ bá ti débẹ̀ ẹ wọnú control room ẹ ti bá ní pípa tó bá jásìkò tí ò síná ọtọ́ bóyá eyín pé náà yín ni wọ́n pa ṣùgbọ́n tó bá wà ní títàn dandan ni kí náà ń bẹ nílà látẹ̀ ohun èrú wà. IBEC Ìbàràpá iná ń bẹ ẹ ò sì fún wa níná tó lórí burúkú yín bá fẹ́ gbowó lẹ́tọ́ máa ń fún wa níná lò. abẹ́rẹ́ ajáde kan kì í rojú ìwúnṣọ ẹ̀là ìlẹ̀kẹ̀ kì í rojú bíbọ̀ lókun. abẹ́rẹ́ ajáde kan kì í rojú ìwúnṣọ ẹ̀là ìlẹ̀kẹ̀ kì í rojú bíbọ̀ lókun. kájèrè ronú gbomi sínú irọ́ ni ṣìgìdì kan kì í jèrè bọ̀ lódò. ẹ ti jáwé sẹ́nu dandan ní kẹ́ ẹ ríjà ó di ẹ ti wá èrè pé dandan ní kẹ́ ẹ ọ̀rá kùràkùrà ẹ ti tọ́ka nínú
mọ́lẹ̀ wà yìí dandan ní kẹ́ẹ̀ríjà ìjọ afàyàfà gbogbo IBEC Ìbàràpá pátápátá tẹ́ ò bá fún wa níná lásìkò tó yẹ dandan ní kẹ́ẹ̀ríjà student òun ará ìlú Ìbàràpá lápapọ̀ àwa mọ̀ pé iná ń bẹ kìnìún wọn akéwì mo ti ṣọ̀fin tó iná ń bẹ ní Ìbàràpá tiwa ẹ̀yin lẹ́ ń pa nínú control room ẹ wá bá mọ̀ wọ́n lè mí léèrè pé ta ló fẹnu jagun fún Ìbàràpá pátápátá kìnìún wọn akéwì lèmi jẹ́ ìwìn làbí lèmi tí kú géńdé bí ẹni tó gẹ̀yìn èmi lọ sọ̀kò ìjà ló mọ ọkùnrin wòrọ̀ wàrà ọwọ́ àràwọ̀ ọkùnrin wà wà owó amúnimúyè tí sọ̀kò ọ̀rọ̀ ni akọni ọmọ Ìbàràpá ló ń bọ́ lọ́wọ́ ọmọ ọba Kúnlé Ológun dúdú ní fẹnu jagun ẹ̀yin lójú ọba fìdíyàn kan tó milẹ̀ tó dáraba ààrẹ aláṣẹ àtọ́sígà bí ọba bùnmí. wèrè bẹ́ẹ̀ lára NEPA yìí ṣá kò fẹ́ dá fáwọn NEPA yìí ṣá wọ́n gbowó iná ká máa èrì náà lò kò fẹ́ dá fáwọn NEPA yìí ṣá wèrè bẹ́ẹ̀ lára NEPA yìí ṣá kò fẹ́ dá fáwọn NEPA yìí ṣá wọ́n gbowó iná ká máa èrì náà lò kò fẹ́ dá fáwọn NEPA yìí ṣá. fáwọn NEPA yìí ṣá wọ́n gbowó iná ká máa èrì náà lò kò fẹ́ dá fáwọn